orí ọ̀rọ̀ yìí náà la wà o ìbéèrè lèmi tó fẹ́ bi yín léèrè o gbogbo wa la mọ̀ pé Oòduà ó bí Ọ̀kànbí ń ló bí bàbá tó bí bàbá ńlá àwọn Aláàfin Ọ̀yọ́ tá à ń pè ní Ọ̀rànmíyàn àtàwọn míì àmọ́ ní àwọn tí wọ́n ṣàdákọ oríṣiríṣi tí wọ́n jẹ́ dákun kí ni ó kọ bàbá tó bí Ọọ̀ni Ifẹ̀ gangan a fẹ́ mọ̀ ẹ dákun ẹ bá wa sọ ẹ bá wa relate wọn mọ́ Oòduà àwọn tó tẹ̀lé ọ̀rọ̀ yìí Aláàfin Ọ̀yọ́ ó jọba níbi tí wọ́n tó bọ́ sí north empire rẹ̀ débẹ̀ ó jọba nílẹ̀ Yorùbá ó jọba lọ́yọ̀ọ́ ó jọba ní gbogbo ẹ̀ ó tún lọ jọba lẹ́dó ibi tọ́wọ́ ọjà rẹ̀ dénú ó tún wá jọba ní Ilé Ifẹ̀ kì í sì ṣe Ọọ̀ni ló jẹ àwọn ọ̀rọ̀ yìí afẹ́kẹ́ bá wa yànnàná rẹ̀ ṣé nígbà tẹ ní ẹni tí ń gbélé òun ni bàbá òkè tí ẹ bá travel àbẹ́ni tí ń bẹ́ẹ̀ lu èbó tó fi tẹ́nàtì lé tó ń tọ̀hún wá bá ti pẹ́ ńlé ó ti di láńlọ́ọ̀dù mo lé lọ́wọ́ nù torí nísìnyí tí mo bá gbàyàn nulé tí mo fi ṣe bóyá bíi chief tenant tí mo ní ẹ̀yin ìníkẹ́ máa bá mójútó lé yìí o tó ń tọ̀hún bá mi mójútó lé tí mò ń wá lẹ́ẹ̀kọ̀ọ̀kan tó ń tọ̀hún ti di ọ̀gá mi nù ṣé bẹ́ẹ̀ ló ṣe rí ẹ wò ó ẹ sáà dá àwọn ìbéèrè tí mo bí ń léèrè ẹ bá wa dá kọ wọn ojú bá ń lọ fa.